kábíyèsí ọlọ́run ìyanu ọba tó ga jù gbogbo ayé, ọba tó ń rí gbogbo ojú láyé tójú kan ò lè rí ọlọ́run. Ǹjẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí mo tẹríba sí ìhàrẹ ọlọ́run olódùmarè, atóbi jù, ọ̀gá ńlá, ọba tó dá ayé tó dá ọ̀run, ọlọ́run tí ń jẹ́ ọlọ́run, ọ̀kan ṣoṣo tí kìí kú, bẹ́ẹ̀ sì ni ọ̀kan ṣoṣo tí kìí rùn. A lè wí lè ṣe nínú ayé òun ọ̀run o. Ìwọ lódùmarè, ìwọ lóṣùmarè, ìwọ lálálẹ̀ nínú sánmà, alálẹ̀ nínú ọ̀run. A dúpẹ́ lọ́dọ̀ rẹ ọlọ́run, ọba tó pa wá mọ́ nínú àpamọ́ rẹ, tó fi ṣọ́ rẹ ṣọ́ wa láti bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn títí wá di ọjọ́ òní. Ọlọ́run bàbá, ìbà ẹ láyé, ìbà ẹ lọ́run. A gbé ọ̀gá kábíyèsí olódùmarè, nítorí pé ìwọ làbá fọpẹ́ fún, ìwọ làbá fi ìyìn fún, a fi gbogbo ògo fún ọ. Nítorí ní wòye on the 1 tó kọjá lọ, èyí ní ọjọ́ 4 oṣù kẹjọ ọdún, àwọn bàbá wa àgbàlagbà láwọn wòlíì wa wọ́n ní kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀, wọ́n ní kí gbogbo akájọ bọ́ sórí ìpòdó, ká bọ́ síta gbangba, wọ́n ní ká ké Psalm 121 láti rí ṣe àdúrà sí ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè. Ṣùgbọ́n bó ṣe lè ń kó rí, afẹ́ akọ̀, afẹ́ akọ̀ àfẹ́, àdúrà Ọlọ́run, àdúrà àwọn èèyàn, Ọlọ́run ti tẹ́wọ́ gba àdúrà wa. Ìdí èyí òun ló wá gbé mi wá ní wákàtí ọ̀wọ̀ yìí láti tún á lè mú gbólóhùn ọ̀rọ̀ kan tàbí méjì wá. Àwọn kan ní ó ti ṣẹ̀, ìbà fún ọmọdé, ìbà fún àgbàlagbà, ìbà fún ọkùnrin, ìbà fún obìnrin, ìbà fún onílé àti àlejò, ìbà fún gbogbo ẹ̀yin tó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pẹ̀lú gbogbo ẹ̀yin ará mi tí ń bẹ ní diaspora. Mo dúpẹ́ lọ́wọ́ yín, gbogbo ojú tó ń wò mí, gbogbo ọkàn tó ń bá mi lọ lórí program yìí ní gbogbo ìgbà. Wọ́n ní níbi tí a bá ti ń sọ̀rọ̀ tó jẹ́ òtítọ́, wọ́n ní ṣàṣeyàn ló máa dúró. Ní ìwòyí ọjọ́ Sunday, ọlọ́wọ́kọ́wọ́ ẹlẹ́sẹ̀kẹsẹ̀ kan ó flash program mi ní ìbẹ̀rẹ̀ pẹ́pẹ́, ṣùgbọ́n mi ò lérò pé mo lọ sórí program yẹn nìkan rí láti lọ flag program yẹn nìkẹ́ni. Ṣùgbọ́n mo ti ṣépè fún, màá dẹ̀ ṣe màá continue, màá tún bẹ̀rẹ̀ láti tún ṣépè fún nítọ̀hún. Ìdí èyí, ohun tó wá gbé mi wá ní wákàtí ọ̀wọ̀ yìí ni pé tí wọ́n bá ní ó ti ṣẹ̀, ó ti ṣẹ̀. Àwọn èèyàn wá ní gbogbo ariwo tá ń pa, gbogbo òkìkí wa tá ń lò lórí Oòduà Nation, àwọn kan ní etí kan ò gbọ́. Àṣé ó tẹ̀ ń jó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, àṣé ó tẹ̀ ń jó wọn lára. Ẹ̀yin èèyàn wa, gbogbo ojú, gbogbo ọkàn tó ń rí, Pásítọ̀ Dàda mo rí ẹ, gbogbo ojú, gbogbo ọkàn tó ń bá wa lọ lórí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà tá ń sọ̀rọ̀ nípa ẹ̀. Lóòótọ́ bàbá Ahmed Bọ́lá Tinubu bọ́ síta, wọ́n náà wọ́n fẹ́ du ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ẹnìkan kò takò wọ́n. Nǹkan ìyọ̀kanṣo tí mo takò lórí ẹ̀ ní pé gbogbo ọmọ Oòduà, gbogbo ọmọ káàárọ̀ òjíire tó bá fi bàbá Bọ́lá Tinubu sílẹ̀, tó bá lọ tẹ̀lé Peter Obi, èmi ò fara mọ́ tèmi. Nítorí pé mo ti sọ níwájú lọ sẹ́yìn, tẹ́ ẹ bá wo gbogbo ìfàsẹ́yìn torílẹ̀-èdè Nàìjíríà tó níjọjọ́ èní láti ọ̀dọ̀ àwọn elédè kejì wa tó jẹ́ Ìgbò ló ti ṣẹlẹ̀ wá. Ìwà ń wọ́ra, ìkórira,
ìmọ̀ títara ẹni nìkan òun náà fi fa gbogbo orílẹ̀-èdè nílùú wa lọ́hùn náà fi fà á sẹ́yìn ṣùgbọ́n ní àkọ́tí ń banú ara ẹ̀ jẹ́ tí ò mọ̀ pé bí tóun máa sùn sí ló ń bàjẹ́ àkọ́tọ́ ń banú ara ẹ̀ jẹ́ tí inú ẹ̀ ń dùn tí ò mọ̀ pé bí tóun máa sùn sí lòun ń bàjẹ́ èrò wọn nínú ọkàn wọn nínú ojú wọn sorry nígbà tí wọ́n ń ṣe nǹkan yìí láti 1960 títí dé 1966 wọn ò mọ̀ pé ó máa backfire ó dẹ̀ ti backfire lọ bá wọn ìdí èyí mo mú ọ̀rọ̀ lọ sọ́dọ̀ bàbá Bọ́lá Tinubu ìwọ tó o bá ń ṣe ọ̀rọ̀ olóṣèlú tí o bá ṣe ọmọ Oòduà á jẹ́ pé o ò tí ì kọ́ agbádẹ́ o ò tí ì kó ṣòkòtò ẹ̀ nítorí pé aláṣọ àlárì ni alágbádá pẹ̀lú ṣòkòtò àtàláṣọ ọ̀bùra nínú aṣọ àlárì náà ti yọ Yorùbá ló pa èmi pẹ̀lú yín pọ̀ Yorùbá ló tóbi ju gbogbo ọ̀rọ̀ onídìbò jẹ́ òdìbò lọ even ilẹ̀ Oòduà lápapọ̀ ó tóbi ju gbogbo olóṣèlú Nàìjíríà gbogbo olóṣèlú ilẹ̀ Yorùbá lọ ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ti ń gbọ́ ìpè wa nínú tá a fetí gbọ́ pẹ̀lú tá a fọkàn rí agbọ́kan ní kí ẹnìkan tó dàbí pé òun la lérò pé tó bá débẹ̀ tó bá sì wà lórí ìdíje yẹn pé òun ló lè fún bàbá Bọ́lá Tinubu ní àrùn ṣùgbọ́n ète ní ọ̀rọ̀ yìí já sí ẹ̀yin ọmọ Yorùbá ní àpapọ̀ ẹ tẹ́tí inú kẹ́ẹ̀dẹ̀ lo ọgbọ́n ìmọ̀ àti òye kẹ́ fi gbọ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí nítorí ọlọ́gbọ́n ló máa yé ọ ní ọ̀mọ̀ràn ló máa mọ̀ ọ̀rọ̀ tí mo mú jáde láàárọ̀ yìí ẹ gbọ́ àwọn tó ní kí tó ṣe ìpàdé tó ní kí Àtíkù kó step down fún bàbá Bọ́lá Tinubu nítorí láti lè fi ra ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire padà sórílẹ̀-èdè Nàìjíríà nítorí wọ́n mọ̀ pé ọkọ̀ yín ti ṣí láti etí èbúté wọ́n mọ̀ pé ọkọ̀ yín ti gbéra wọ́n mọ̀ pé máa declare independence yín wọ́n mọ̀ pé máa declare Oòduà nation Yorùbá nation wọ́n dẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá ti lè declare ó máa lera díẹ̀ fún yín tàbí fún àwọn fúnra ara wọn láti lè padà nítorí pé ẹ ti ń jẹ́ orílẹ̀-èdè kan tí ìlú ẹyọ kan ṣo sí ìlú méjì tí wọ́n bá ti lè recognize yín pé ọmọ yín pé ẹ̀yin ní torílẹ̀-èdè ní tí Nàìjíríà bá kó ogun tàbí tó bá wá ń ṣe nǹkan kan lórílẹ̀ yẹn ó wọnú orílẹ̀-èdè míì ní ẹ̀ńtálẹ̀ ó fẹ́ lọ invade orílẹ̀-èdè míì ni òun ló fi jẹ́ pé pressure pọ̀ ẹ rí pé ńgbà tí ọ̀rọ̀ ṣe Sunday Adéyẹmọ Ìgbòho tí rally bẹ̀rẹ̀ àwọn Gẹ̀ẹ́sì àwọn òyìnbó yìí wọ́n gbéra even wọn dé ọ̀dọ̀ bàbá wa Akíolú ọdẹ Èkó ọ̀dọ̀ Sẹ́ríkì Lagos State nọkọ gbà lọ lẹ́yìn ọgbà ọ̀dọ̀ bàbá Ọbásanjọ́ ò dẹ̀ ṣe Yorùbá kankan ní àǹfààní kankan nítorí pé ó ń protect investment tó ní káàkiri ṣùgbọ́n kí ni èrè kí lèèyàn jẹ nílé ayé tó jèrè gbogbo ayé tó sẹ̀mí ẹ̀nù ṣùgbọ́n mo mọ̀ wípé bá a ṣe ń bá lọ yìí ibi rere ni ọkọ̀ Oòduà máa gún sí ní ọ̀rọ̀ tó dájú ṣáká ọjọ́ tó bá ti lè declare pé à ń jẹ́ Yorùbá nation ọjọ́ yẹn ni gbogbo rògbòdìyàn ó lè nira díẹ̀ ṣùgbọ́n lọ́wọ́n ọba tó láyé tó dọ̀run kò ní jẹ́ ó lera mọ́ wa a ti di orílẹ̀-èdè wa padà a ti gba ohun abínibí wa padà a ti gba ohun ẹ̀yà wa padà a ti gba ohun ẹ̀yà wa padà a ti gba ògo wa padà kó lọ́wọ́ àwọn
abínú ẹni tàbí tí wọ́n fẹ́ jẹ́ ká rí ọ̀nà lọ tí wọ́n fẹ́ jẹ́ kí ìtẹ̀síwájú kó ṣẹlẹ̀ ní ilẹ̀ Oòduà ṣùgbọ́n ọjọ́kọ́jọ́ tó lè jẹ́ ìgbàkigbà tó lè jẹ́ ọba àgbẹ̀ gbogbo nǹkan kan ní kí gbogbo àwọn olùdíje lórí ọ̀rọ̀ ìdìbò 2023 pé kán step down ọmọ Yorùbá ò ní step down torí pé àwa ń lọ wọ́n ti mọ̀ pé láàárín ọdún mẹ́rin iṣẹ́ ẹbí ńlá ló máa ṣe fún yín Gẹ̀ẹ́sì mọ̀ àwọn Arábù mọ̀ àwọn ará òkè ọya àwọn ọmọ ohun tó ń ṣe ẹ̀yin Yorùbá ní kẹ́ má sojú inú yín délẹ̀ kẹ́ lajú inú kẹ́ mọ bí tẹ́ ń lọ. ẹnìkan ní kí bàbá Bọ́lá Tinubu kókó wá jẹ president ilẹ̀ Nàìjíríà ṣùgbọ́n ohun táwa ń wí ni wípé ilẹ̀ Oòduà là ń béèrè fún. mo tún sọ lẹ́ẹ̀kan tí bàbá Bọ́lá Tinubu bá ní nǹkan kan láti ṣe kí bàbá Bọ́lá Tinubu padà wálé gbogbo ọmọ Oòduà á step down fún bàbá Bọ́lá Tinubu kó wá jẹ president ilẹ̀ Oòduà. a ní gbogbo ohun tó jẹ́ wàrà àti àlùmọ́nì a ní gbogbo ohun tí a lè fi ṣe orílẹ̀-èdè wa tí a máa fi great ní gbogbo àgbáńlá ayé. ìdí èyí federal government mọ nǹkan tó ń ṣe ìjọba Nàìjíríà mọ nǹkan tó ń ṣe ọmọ yìí pé ìmù ní ìlú méjì sí ìlú mẹ́ta sí ìlú mẹ́rin lórílẹ̀-èdè Yorùbá ó lè bọ́ gbogbo ìdúró Nàìjíríà. òun la tún gbọ́ mo kà lónú pépà lánàá ìjọba Nàìjíríà ń bọ́jẹ́ẹ̀tì láti ra bọ́ọ̀sì lọ fún wọn ní Nàìjíríà 1.4 billion ebi dẹ̀ ń pa àwọn ọmọ èèyàn àwọn ASUU wọ́n strike. ẹ rí i pé àwọn tó wà lórí ìjọba nílùú Nàìjíríà yẹn wọn ní nǹkan méjì ní ṣíṣe wọ́n wá láti wá ba ibẹ̀ jẹ́ ni. mo dẹ̀ lérò pé yẹ káwọn ará wọn náà tẹ̀ lè lajú kan rí i pé nǹkan tá ń ṣe ìjó dáa. ṣé bá a ṣe ń ṣe é lọ yìí ṣáwọn ẹlẹ́yà kejì tàbáwọn ọ̀ràn kẹta tá àjọ jẹ́ àjọdìrà amúkọ àjọ jẹ́ ọmọ orílẹ̀-èdè kan náà ṣé nǹkan tá ń ṣe ìṣó dáa. ebi ń pa àwọn ọmọ èèyàn àwọn ọmọ ò lọ síléèwé ẹ ń lọ budget wọn bíi 1.4 billion lọ fún wọn. àwọn National House of Assembly wọ́n gbọ́ owó oṣù lójoojúmọ́ àwọn ọmọ ò lọ léèwé àwọn ọmọ ọjọ́ ò lọ léèwé. mo dẹ̀ lérò pé kótó ni pé gbogbo àwọn tó lọ sí National House of Assembly kótó ni pé wọ́n débẹ̀ àtọ́tilétọ̀ ní gbogbo wọn ló nílé gbogbo wọn ló ní ọlá kò sí olòṣì kankan nínú wọn. àwọn ọmọ kéékèèké ogún ọ̀la ò lọ léèwé kò lè jẹ́ ìbànújẹ́ fún gbogbo àwọn tó wà ní House of Assembly. kò jẹ́ ìbànújẹ́ fún bàbá tó jẹ́ olórí orílẹ̀-èdè. ní ìgbà tí wọ́n ara wọn bàbá Pastor Túndé Bákàrè ara wọn bàbá Fálànà ara wọn Sowore ara oríṣiríṣi èèyàn tó ń bọ́ síta tó ń protest lórí ọ̀rọ̀ Jonathan gbà yẹn pé bí nǹkan ṣe rí rè táwọn ẹni yóò bá ṣe bẹ́ẹ̀ pressure tó ń fún Jonathan gbà yẹn lọ́hùn ṣé ẹni tó wà ń bẹ̀ yìí bàbá yìí máa débẹ̀. bàbá yìí mú gbogbo nǹkan ó sojú ẹ̀ délẹ̀ àfi kí Ọlọ́run kó ṣàánú. ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí mo ń bá lọ ìyẹn pé pressure wa ìyẹn pọ́ mọ̀ pé Oòduà tó ń lọ mo ti sọ fún yín ní ọjọ́ tó ti pẹ́ nínú ọ̀rọ̀ Ìmọ̀rùdúkò nígbàtí maybe Absalom or Abacha tó ní kó lọ gbé Ìmọ̀rùdúkò wá ní London bí ó ń béèrè lọ́wọ́ wọn gbà yẹn lọ oníṣẹ́ àwọn Yorùbá ò tí ì sọ pé àwọn fẹ́ lọ ó ní tó bá ti ní àwọn fẹ́ lọ ó ní ọ̀ọ́ni dúró ní kò sí nǹkan tó lè dá wọn dúró ó ní ṣùgbọ́n tó bá sọ pé àwọn ò tí ì lọ àwọn agbó lọ fáwọn ọba wọn àwọn olóyè wọn wọ́n dẹ̀ ti náwó wọ́n ti tọwọ́ àwọn ọba bọ́ṣọ̀ lọ àwọn kan ní kó máa bu ọba
ọba tó fẹ́ fi àwọn èèyàn tiẹ̀ tó fẹ́ fi wọ́n sínú oko ẹrú ṣe bẹ́ẹ̀ èèyàn lòun náà ó lọ́bì nínú ilé ẹbí lẹ́bí yàn án ẹbí ló mú lọ sínú royal ló mú lọ sínú family pé ẹni tá a yàn lélẹ́yìí kó tó di pé wọ́n gbé orúkọ ẹ̀ wọ́n gbé lọ bá ìjọba kí ìjọba ṣètò wá gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́ pẹ̀lú ẹ̀ náà àfọbàjẹ́ ló máa dé adé sórí ọba á wọnú ilé wọ́n pè ní ìpèbí ó níye ọjọ́ tó yẹ kí ọba kó lò ń bẹ̀ yàtọ̀ sí ọba àsìn ọba mi òru mọ́jú náà ń jọba tí kóòtù bá fi lè dájọ́ tàbí tí rògbòdìyàn kan bá ṣẹlẹ̀ ọ̀dádé lóru mọ́jú ni. ìdí èyí kí ni nǹkan tí wọ́n sọ ni pé èèyàn bíi tiwa lọ́ba ọba ò lè torí pé aráàlú yàn òun pé wọ́n lọ ṣe aṣojú àwọn mẹ̀kúnnù lọ ṣe aṣojú ìlú ẹ̀ kí ọba wa máa wo gbogbo àwọn aráàlú ẹ̀ káràlú ẹ̀ máa jìyà káwọn èèyàn wá ní pé kí gbogbo wọn kó dákẹ́. ẹ má jẹ́ ká lọ sórí ìtàn bí àwọn ọba pẹ̀lú àwọn alágbára bá ṣe mú àwọn bàbá lórílẹ̀‐èdè tó ń lọ fi ogun kó wọn tó ń tà wọ́n ní ẹrú lọ sí gbogbo èmi ní Jamaica, Barbados, Cuba, Brazil lọ́gbọ́dé gbogbo ìlú yẹn káàkiri ṣé káwọn ọmọ Oòduà ṣe kó tún lajú wọn sílẹ̀ kí àwọn ọba yìí ṣe ohun tí àwọn bàbá wa tó ṣe fún àwọn èèyàn wa kọjá kọ́wádé kẹ́kọ̀ọ́ máa wò wọ́n kẹ́ni kọ́ máa bọ́ba. wọ́n ní agbára láti bọ́ bàjà wọ́n dẹ̀ lè lọ sún ààfin ọba wọ́n lè lọ dènà dọ́ba ẹnu tán ní òun náà ń lò yẹn bẹ́ẹ̀ táwọn bá bú wọn bóyá máa yí padà bóyá máa padà sínú ara wọn máa padà sínú làákàyè wọn. ẹnikẹ́ni ọba kọ́ba tó bá fẹ́ gbé wọn ẹmọ ẹ̀dá èèyàn sóko ẹrú kan wá ní kó dákẹ́ nítorí pé ó ti jọba àlù. tàbí nítorí pé ààrẹ ìlú ni balógun ìlú ni sẹ́ríkì ìlú ni kó wá fẹ́ ti àwọn èèyàn yín sínú oko ẹrú kẹ́ ẹ ní pé kán gbẹ́nu wọn dákẹ́ káwọn wà lóko òyà kọ́mọ tiẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbádùn but mo ṣe é náà ni kò sí àṣegbé kankan gbogbo nǹkan tó lè wù kẹ́nikẹ́ni kó ṣe mo ṣe é náà ni. ìdí èyí ariwo tá à ń pa àṣọ tiẹ̀ ń kan gọ́fìmẹ̀ntì Nàìjíríà àṣọ ń kàn wọ́n lára ẹ̀yin ọmọ Oòduà ẹ̀yin agitation gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n bàbá wa Akíntóyè bàbá wa Adéníran ṣe Sunday Igboho gbadamu ní tìrí bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ nítorí ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin lẹ ṣe iṣẹ́ tó pọ̀ jù pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ wà ní ilẹ̀ Nàìjíríà tẹ́ ẹ sùn tẹ́ ẹ wo tẹ́ ń ṣiṣẹ́ yìí dáadáa yóò ní dìbànújẹ́ gbogbo ọjọ́ kọjọ́ tó bá máa yá àánú Ọlọ́run á wà lórí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀n nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wa ṣe àwátì ìyẹn lọ bẹ́ẹ̀. à ń wo gbogbo interview tí bàbá kan ṣe bàbá yìí náà ní president bó dẹ̀ jẹ́ chairman fún media ní àpapọ̀ lórí ilẹ̀ Oòduà yìí mo sì máa tún béèrè lẹ́ẹ̀kan sí i nítorí oníkálukú ló lẹ́gbẹ́ tiẹ̀ oníkálukú ló ní gúrùpù ẹ̀ gbogbo gúrùpù yìí papọ̀ sí abẹ́ ìlànà tá a bá dẹ̀ ti ń rí tí àwọn agbẹ̀yìnbọ̀bẹ jẹ́ kan táwọn olóṣèlú kan lọ wà lórí gúrùpù yìí
tàbí láti máa mọ gbogbo tẹ́nìkan láti lọ máa lọ tú àṣírí tàbí láti máa lo ọgbọ́n àyínìke tàbí àyínìpadà láti fi sojú gbogbo tá à ń ṣe yìí láti sojú ẹ̀ délẹ̀. Ẹ lọ ṣọ́ ara yín. Ẹ ṣọ́ ara yín. Èmi ò lẹ́nu kankan tí mo fẹ́ bò bàbá Ozen. Ẹ ṣọ́ ara yín. Ẹ ṣe titi yín. Ẹ̀yin náà ẹ lọ́bì. Tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè rìnrìn àjò láti bá Prime Minister sọ̀rọ̀, láti bá President orílẹ̀-èdè kíní, orílẹ̀-èdè kejì, orílẹ̀-èdè kẹta. Ní ohun tó jẹ́ gbogbo àgbáńlá ayé sọ̀rọ̀, ẹ̀yin náà ẹ lọ ṣe titi yín. Iṣẹ́ táwọn kan ṣe kọ́ ni ká ẹ tójú bọ̀. Olóṣèlú pọ́nọ́ngbó ni yín. Níbi tí ẹ ti ní àwọn ọmọ bàbá ni yín. Ẹ má tún kó wá sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì. Nítorí gbogbo ọgbọ́n olóṣèlú tẹ́ ń gbé wá yìí, ẹnìkan ò tako Chief Ahmed Bọ́lá Tinubu. Ẹnìkan ò ní pé kókó má lọ, ṣùgbọ́n ohun táwa gbé dání ó ju Chief Ahmed Bọ́lá Tinubu lọ, ó ju ẹnikẹ́ni, even babawo onírìṣà, Oòduà nation ó ju babawo onírìṣà lọ pẹ̀lú gbogbo ọba ilẹ̀ Yorùbá. Ẹni tẹ́ ẹ lọ gbé wá lánàá, ọgbọ́n tí ẹ tán fẹ́ lò ní pé ọmọ pé bàbá wọn Básanjọ́ pẹ̀lú Chief Ahmed Bọ́lá Tinubu wọn ní àjọṣepọ̀ tó kún rédé, tó kún gẹ́gẹ́. Àìdẹ́jọ́ ní àjọṣepapọ̀ yìí, bàbá wọn ní kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Bàbá wọn lọ́fin. Ní kẹ́ ẹ má ṣòṣèlú. Ṣé wọ́n ṣe ń yàn wá jẹ yìí láti 1960 títí dọjú èní náà lẹ́sìn tó fẹ́ kó wa sínú ọkọ̀ ẹrú? Ìbéèrè mi sí yín nìyẹn bàbá. Ṣé bá ṣe ń yan ọmọ Oòduà jẹ tó ń yan ọmọ kóòtù kóbà kóró wọ́n ṣe ń yàn wá jẹ yìí? Ṣé tá a bá ń jẹ́ orílẹ̀-èdè Yorùbá nation tàbí Oòduà nation ṣé kò pọ́n yín lé ni? Ara ọ̀rọ̀ tá ń sọ nìyẹn tí àwọn èèyàn kan bá ń sọ̀rọ̀ pé ẹ wò ó, yúùtù làwọn fẹ́, yúùtù làwọn fẹ́, ẹ jẹ́ kí yúùtù ṣe. Yúùtù tán ní kó ṣe yìí, ìjẹ́ kí ni ìrírí ẹ̀, ìjẹ́ kí ni ìfẹ́ tó ní sórílẹ̀-èdè ẹ̀ tó? Ìbéèrè kan nìyẹn. À ń sọ̀rọ̀ lórí Oòduà nation. Orí ipò Oòduà ni bàbá wọn ní jókòó sí. Orí ipò Ọlọ́fin ni bàbá wa Oòduà. Orí ipò bàbá wa Ọlọ́fin náà jókòó sí. Gbogbo kábíyèsí ilẹ̀ Yorùbá tó bá ti jẹ ọba, orí ipò Ọlọ́fin ni gbogbo ilẹ̀ jókòó sí. Àwa ń sọ̀rọ̀ nípa Ọlọ́fin, à ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Oòduà, à ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá. Èyí tá a ti ń bá bọ̀ láti 1960. Gbogbo òlú tá a jọ gbọ́ orílẹ̀-èdè lákòókò kan náà, gbogbo wọn ló ti jù wá lọ, ló ti rìn jìnnà. Ẹ wò wọ́n bá bí ọdún 3 sí ọdún 4 tí bàbá Awólọ́wọ̀ tó fi di Western Region mú tẹlifíṣàn kọ́kọ́
yunifásitì àkọ́kọ́, rédíò àkọ́kọ́, stadium àkọ́kọ́, airport àkọ́kọ́, Tinker Island pẹ̀lú wọ́ọ̀fù, gbogbo embassy tó wà ní London bí owó Western region náà fi rà á. Kí ni wọ́n ṣe lókè òkun, kí ni wọ́n ṣe lókè ọya, kí ni wọ́n ṣe lókè ọya. Kí ni nǹkan tó ṣe lókè ọya? Kí ni wọ́n ṣe ní south west àbí east? Ìwọ̀rànwọ́rà, ìlara, àìfọ́mọ ẹlàkejì. Òun náà fi òun làwọn Yíbò náà fi dá gbogbo nǹkan rú, náà fi gbé bàbá wa Awólọ́wọ̀ náà gbé jù sẹ́wọ̀n. Àwọn Yíbò yìí náà ló council regional government. Àwọn náà ló wá sọ di unity government. Àwọn náà tó wá sọ di unity government láti ìgbà yẹn títí wá dọjú èní. Wọ́n wá ríbi kankan dé, wọ́n ríbi kankan lọ. Kábíyèsí baálẹ̀ Nasiru títí gbé bàbá mi. Àwọn ọmọ wọ́ ilé wọ́ lọ́hùn. Gbogbo yẹ sí general wọ́ ibẹ̀ o. Àwọn yìí náà ló dá gbogbo nǹkan yìí rú. Àwọn ló di coup. Gbogbo coup tó dì pẹ̀lú agun yìí rọ́sù. Máa fi bàbá Awólọ́wọ̀ sílẹ̀ pẹ̀lú àwọn ara wọn. Láwọn Yíbò tẹ́ rí yìí o. Ẹ̀yin bàbá wa gbogbo ilẹ̀ rí nǹkan yìí. Wọ́n ní bí ọmọdé ò bá bá ìtàn, á bá àrọ́bá bàbá àtún ni. Wọ́n ti bí àwa bá àbá tiẹ̀ tí ì dàgbà, ìbáàjẹ́ ọmọdé la wà. Wọ́n ti bí wa ní gbogbo àkókò yẹn. Ìdí èyí tó bá fẹ́ lè rí bẹ́ẹ̀ yẹn, tí ẹ̀yin tẹ́ ẹ wà lórí ìpòdó Oòduà, lórí ìpòdó Ọbàtálá Ọbàtáàgò, ọba takuntakun, àtolúfẹ̀ ni, àtolúpọ́n ni, àtàrẹ̀sà ni, tí gbogbo yín tẹ́ ẹ wà lórí ipò yìí tí ò dẹ̀ sí ojú inú fún yín. Tẹ́ bá gba contract tàbí ẹ bá ní opportunity tí ẹ ń rí nǹkankan, tẹ́ ń rí mineral resources kan, tẹ́ ẹ wá ronú wípé tá a bá gba Oòduà nation, orúkọ bàbá ńlá bàbá wa, orúkọ ọmọ adúláwọ̀ gbogbo the whole world ló máa mọ̀, kò ní jẹ́ ìtàn apá lórúkọ mọ́ tó jẹ́ òǹlé ohun tá ń gbọ́n sí Nàìjíríà Haúsá Fúlàní, Nàìjíríà Haúsá Fúlàní, kò sí ohun tó jọ Yorùbá mọ́. Ọlọ́run wá gbé ẹnìkan dìde, àwọn aráàlú dìde, wọ́n ń pò kìkì kó ìkì ń pò kìkì. Ó gbéra ó lọ bá ṣe Sunday Adéyẹmọ. Àwọn ààrẹ Gani Adams náà ti ṣe títí wọn ní ìgbà tí Abíọ́lá àti ní ìgbà June 12. Ṣùgbọ́n kò jálé, kò jókòó, kò dẹ̀ sí nǹkan méjì bí ó ṣe pé gbogbo ẹ̀dá alààyè lórí Sunday Igboho pé atótilétọ̀ ni, pé eléyìí kì í ṣe bí ebi kọ́ ló ń pa. Eléyìí wà nínú ayé, ó wà pẹ̀lú àwọn olóṣèlú tó ń jẹun, tó wá lè fi sílẹ̀ pé orílẹ̀-èdè Yorùbá lòun fẹ́. Wọ́n ní ládé ládé, wọ́n ní aláàfin ò ládé, adé aládùnkún lágbàfá láàfin. Mo lérò pé mi tí mo ń sọ̀rọ̀ yìí, ẹnikẹ́ni nínú èèyàn kéèyàn tó bá sọ wípé Àwórì kéré lórílẹ̀-èdè Yorùbá, onítọ̀hún yẹn ó fọ́nú, ó fọ́ra, ó fọ́jú, kò mọ ohun tó ń sọ. Nítorí nínú ọ̀rọ̀ tá a gbọ́, nínú ìtàn tá a gbọ́, bàbá wa tó jẹ́ Ọ̀rúnmìlà bó dẹ̀ jẹ́ Ifá Àgbọnmìrègún ni. Bàbá wa ti wá sí ìlú títí wa rí.
ìyẹn ní orílẹ̀-èdè Àwórì. A dẹ̀ gbọ́ wípé wọ́n fún bàbá níyàwó. A dẹ̀ gbọ́ pé even nínú ọmọ Àwórì gan pàápàá ó tún bí Aláàfin. Ìdí èyí tí ó bá ti lè tó bá fi ẹ̀yin ọba tẹ́ ẹ jẹ́ ládéládé tẹ́ ẹ jẹ́ lóyè lóyè tẹ́ ẹ jẹ́ bọ̀rọ̀kìnní láàrin ìlú tí ó bá fi lè mú yín tí ẹ bá fi ń wò ó tá a ní a fẹ́ gbalẹ̀ Oòduà tí ẹ wá lérò pé bẹ́ẹ̀ à ń ṣeré ni eléyìí kì í ṣe eré. Ẹ̀yin ló yẹ kẹ́ ẹ gbárùkù ló yẹ kẹ́ ẹ gbárùkù tiwa àti baálẹ̀ ni àti gbogbo òjòyè ni àti ọlọ́dẹ ìlú ni àti olóyè ìlú ni àti sàràkí ìlú ni ọmọdé ni obìnrin ni onímàlẹ́ ni onígbàgbọ́ ni. Abọ́gibọ̀pẹ̀ ni tàbí ẹni tí ò tiẹ̀ gbà fọ́lọ́run tó ń ṣe tiẹ̀ láyé ọ̀tọ̀ tá a bá wá ń pariwo lórí pé a fẹ́ gba Oòduà nation a fẹ́ gba Oòduà nation tẹ́ ẹ bá wá ń takò wa tẹ́ ẹ ní kò ní ṣe ń ṣe restructuring lẹ́ńfẹ́ ẹ̀yin ò fẹ́ kò nínú Nàìjíríà ibo láti gbà tán tí ò bá ti kàn ẹ́ lé ní ó lè kàn ẹ́ lọ́la. Kò mí pé bóyá o jọba, kò mí pé o jẹ́ ìjòyè, kò mí pé o jẹ́ olówó, kò mí pé o jẹ́ sẹ́nítọ̀, kò mí pé o jẹ́ baálẹ̀, kò mí pé o jẹ́ èèyàn lásán páwọn ẹni yìí ò lè jí ẹ gbé. Mo rántí ọmọ bàbá Fáṣọrántí lórí struggle yìí ni ọmọ bàbá Fáṣọrántí àwọn ajínigbé yìí ló yìnbọn fún ọmọ bàbá yẹn. Mo rántí pé a ti pòfo ọba odidi ọba ńládé bóyá lẹ́kìtì ni bóyá nínú Oǹdó ni àti nínú Ògùn state ń bì yìí mo rántí pé a ti pòfo ọba odidi ọba àlù àwọn tí ó jọba náà nìyẹn o káti ẹ̀ wá sọ pé èèyàn lásán làwọn èèyàn ṣé kò yẹ pé ká ronú kò yẹ ká mọ nǹkan tá à ń ṣe à ń polongo pé ká gborílẹ̀-èdè wa. Ẹ̀yin bínú ìkan bọ́ sórí kinní náà ń bọ́ba ọba tó bá kọjá ààyè ẹ̀ èèyàn bíi títí wa lòun náà ẹbí ló fọba jọba lẹ́yìn tẹ́bí sẹ̀lẹ́tì ọba nínú ilé fámìlì ibi tí ẹbí tí ọba bá kàn àwọn ẹbí ló máa yan ẹnìkan ọ̀hún wá gbé lọ sáàárín ìlú èèyàn bíi títí wa ni wọ́n. Ibi tó bí ọmọ ibi tó bí ẹrú náà bí ọmọ ọba kan ojú ẹnìkan lọ́bọ̀ nítorí ipò bàbá wa ní gbogbo wa fi ń ṣe kábíyèsí fún wọn. Tí ó bá jẹ́ wípé ìwọ̀n àtijọ́ tí a ṣe sílẹ̀ tí ọgbẹ́ ẹnu yẹn ò tán nínú àwọn èèyàn ẹ lọ wo àwọn ará Jamaica wọ́n hate àwọn èèyàn dúdú bí ara wọn nítorí pé ọgbẹ́ tó wà nínú wọn pé àwọn bàbá wa yìí ló lọ mú wọn tẹ jàtìjà lọ́tà wọn sí oko ẹrú. Bẹ́ẹ̀ náà ni àwọn Cuba, bẹ́ẹ̀ náà ni àwọn Barbados, bẹ́ẹ̀ náà làwọn ará Brazil, St. Lucian, àti àwọn Haiti, bẹ́ẹ̀ lọ. Kó jẹun tẹ́ ẹ ṣe nígbà yẹn táwọn bàbá tó ṣe mistake. Ìhun náà lẹ́yìn ẹ̀yin ni ọmọ tẹ́ ẹ ní ẹ kàwé ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ kàwé tẹ́ ẹ rí nǹkan tó ń lọ tẹ́ ẹ dẹ̀ jẹ́ pé ọba nìyí wọ́n fi ń jọba lórí àwọn èèyàn ẹ tún fẹ́ kó wọn lọ sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì. Níṣẹ́ kọ́ máa bu yẹn nìkan tó bá ní kọ́ máa bu ọba tó bá kọjá èèyàn máa bu èèyàn bíi tiwa ni wọ́n nítorí pé bóyá gbé adé lé ẹ lórí kó o tó gbadé adé tó gbà ní pé kó o lọ rẹpísẹ́ǹtì ọmọ Oòduà. Wọ́n ní pé kó jẹ́ ìmọ̀ títa rẹ̀ ẹnìkan pẹ̀lú ti ìyàwó àtàwọn ẹbí ẹnìkan.
bí bàtà bá ń ta aráàlú lẹ́sẹ̀ ọba lẹ́tọ̀ọ́ láti mọ bí bàtà yẹn ò ṣe ní ta wọ́n lẹ́sẹ̀. Àwọn bàbá wa gbé orò jáde ní ilẹ̀ Àwórì tiwa tí ìlú ò bá rójú. Wọ́n pe onífá máa pa àwọn onífá kalẹ̀. Wọ́n náà máa ṣètùtù nílùú ti tèmi Ọ̀tàgọ́mọdé Àfẹlẹ̀jà. Mo dẹ̀ sọ fún gbogbo èèyàn, gbogbo bí ni mo rọ́ sí ni mo fi ara kàn ní ilẹ̀ Àwórì. Bẹ́ẹ̀yàn sọ̀rọ̀ Fẹ́ẹ̀rù, mo fara kan Fẹ́ẹ̀rù. Bẹ́ẹ̀yàn sọ̀rọ̀ Òsùké, mo fara kan Òsùké. Àwa lọmọ Òkè Ẹ̀bíyè, ẹni tó bá ní òun mọ Òkè Ẹ̀bíyè ní ìlú Òsùké, onítọ̀yìn ẹ̀ kì í ṣá ilé ìyá bàbá mi òun ló fèsì Central Mosque níbi ṣọ́ọ̀ṣì àtijọ́. Tẹ́bá ti bí ṣọ́ọ̀ṣì àtijọ́ kò ẹ máa kan Central Mosque. Ilé ìyá bàbá mi ló tóbi jù. Òkè Ẹ̀bíyè ọmọ Òkè Ẹ̀bíyè ni mí. Ìkan nínú wọn ló ń sọ̀rọ̀ yìí. Tí àwọn bá dẹ̀ tún kó ń bẹ̀ tó tún gba ìlú Ìgbẹ́sà lọ. Agboolé wa àwa lọmọ Onítolú Àjò. Mo ń sọ̀rọ̀ Dímọ̀ Òsùké, mo dẹ̀ ń sọ̀rọ̀ Fẹ́ẹ̀rù, ọmọ Ọlọ́bàtálá Fẹ́ẹ̀rù làwọn ìyá mi, àwọn bàbá ìyá mi. Ìdí èyí tí wọ́n bá dẹ̀ tún kúrò níbẹ̀ tó bá dé Ìpátírà, bẹ́ẹ̀ náà ni mo fara kàn wọ́n ní Ìpátírà. Tẹ́yàn bá kúrò láti Ìpátírà tó bá dé ọ̀dọ̀ Àbújá, ìlú bàbá mi tún ní abúlé wa nìyẹn, ṣùgbọ́n ó ti di ìlú ńlá láti Ọ̀tà. Èmi lọ máa fọ̀rí kéré nìyẹn di Ọ̀tà. Yóò tó jẹ́ gbogbo òsì. Bẹ́ẹ̀ni kan bá ní báwo mo ṣe jẹ́ ilé Àwórì máa donítọ̀hún. Ọgbà Agége afarakàn wọn ní Ìṣìlọ̀. Mẹ́ran afarakàn wọn. Ìfún àwọn àbúrò ìyá mi tìjọba ń bẹ̀, ó ti jẹ baálẹ̀ ń bẹ̀rẹ̀ Aláàjì Àmídà olórí ẹbí. Bẹ́ẹ̀ yẹn lọ ọjà ní kí náà dédé náà ni àwọn ẹbí ìyá mi wà ń bẹ̀. Kí lẹ́nìkan wá fẹ́ sọ fún mi pé mi ò kì í ṣọmọ Àwórì? Ta ló fẹ́ sọ fún mi pé mi ò kì í ṣọmọ ilẹ̀ Yorùbá? À ń sọ̀rọ̀ pé ẹ̀yin ọba ayé ẹ̀yin kábíyèsí yìí sẹ̀ pẹ̀lú ẹ̀yin baálẹ̀. Àwa ń sọ̀rọ̀ pé ká ní Yorùbá nation ní kọ́ńtírì tiwa ká máa jórúkọ wa káyé pẹ́ràn pọ̀ pẹ̀lú èèyàn. A ní roughly over 60 million people. Mélòó ni Senegal? 22 million or 23 million. Mélòó ni kí náà ti ń pè é? Gambia maybe nsìn tó bá ṣe wọ 4 million. Mélòó ni Sierra Leone tó bá ṣe wọ bẹ́yà 8 million. Mélòó ni Ghana? Gbogbo Lagos State ju Ghana lọ. Population Lagos State pẹ̀lú Ghana òun ní kankan náà. Ṣé country kan ni wọ́n ni? Ẹ wá sínú European bí àwọn country kan ò ní 120-something-thousand wà bẹ́ẹ̀, ò ní 500,000 people wà bẹ́ẹ̀. Ọdẹ ìṣẹ̀lẹ̀ ayé wọn ẹnì kan ò gbógun ẹnì kan ò gbọ́tẹ̀ wọn. Àwọn tá à ń bá ṣe yìí tó jẹ́ ọ̀ka ẹranko ju èèyàn lọ. Wọ́n ń bà gbogbo nǹkan orílẹ̀-èdè jẹ́. Wọ́n dẹ̀ ń kó gbogbo nǹkan wá. Wọ́n ń kó lọ sínú Nìjẹ́. Wọ́n lọ fi ń tún Nìjẹ́ ṣe. Àwọn ọmọ iléèwé ò lọ iléèwé. Àwa ń sọ̀rọ̀. Ẹ̀yin kábíyèsí ẹ̀yin baálẹ̀ ìlú ẹ jókòó ẹ wí nǹkankan nítorí pé local government councillor ó jù yín lọ níbi tó ń relegate yín délẹ̀ sí. Àwa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ lè Oòduà ká lè ní nation títí wa. Ẹ̀yin takò wá, ẹ̀yin sọ pé restructuring, ẹ̀yin sọ pé referendum, ẹ̀yin sọ pé ẹ̀tẹ̀ ẹ̀fẹ́ kó Nàìjíríà. Ìjọ tẹ́ ẹ ti wà nù Nàìjíríà kí ni benefit yín? Ẹ lọ sọ́nà ìlú ìyá mi. Àwọn ẹbí bàbá mi àti ìlú Ọ̀tà náà ti kó náà migrate lọ sọ́sùké. Láti Ìyẹ́sí dé Fẹ́ẹ̀rù, láti Fẹ́ẹ̀rù wọ́n dé èrò Òsùké alábúlé. Abúlé Òkè Ẹ̀bíyè ó wà lẹ́yìn odò lọ́hùn tá a bá gba tún wọlé tàbí tá a bá gba mẹ́sàn tá a bá gbà lọ àdé abúlé Ọ̀rẹ́
adé kìíní adé òkè ọ̀rẹ́ adé àkọjá mẹ́sàn tá a bá gba ìjú wọlé tó bá dẹ̀ já bó bá jẹ́ pé atán náà la lọ gbà wọlé bí èèyàn bá dẹ̀ tún sọ̀rọ̀ atán ọmọ adágúnjà ni ìyá tó bí bàbá mi àbí ìyá tó bí bàbá mi àwọn ọmọ adágúnjà atán ọ̀tá ni wọ́n àwa lọ́mọ alátán lọ́lẹ́lẹ́. àwa ń sọ̀rọ̀ ẹni ká má wí kankan ẹni ká má bu ọba tó jẹ́ èèyàn bíi tiwa ni wọ́n kó tó di pé wọ́n appoint ẹ̀ gẹ́gẹ́ bí ọba tó wá fi nǹkan tó yẹ kó ṣe sílẹ̀ òun ni wàhálà ń ṣẹlẹ̀ rògbòdìyàn ṣẹlẹ̀ ń jọba jọ́ ń jòyè gbé ẹ̀ wá ní ká má wí kankan torí mo ń gbọ́ tẹ́nìkan tó ń ṣe interview fún tó náà ń bọ́ ba ọ̀hún ṣe ní bú ọba. bá a ṣe bẹ̀rù náà bọ́ mọ́ ẹ lè tún tà wá sínú oko ẹrú kejì ká ní káwọn èèyàn kó dákẹ́. kí ìyẹn jẹ́ àtètè kó wà nínú ọpọlọ kó wà nínú làákàyè tó bá ní kẹ́ lọ ṣe aṣojú ìlú bí ìlú bá rí bákan ní ayé ìjọsí. mo sì rántí ní ọ̀dọ̀ Abuja bí nǹkan kan bá ṣẹlẹ̀ àwọn eléégún ìdá jáde wọ́n lè ní wọ́n fẹ́ lọ bọ́ balú ayé wọ́n lè ní odò ọwọ́ jimagba àwọn ará wa láti Ìgbẹ́sà lọ́hùn àwọn akóyáyá wọn máa bọ̀ lọ́hùn àwọn ará àpátìrà wà níwájú ń bí àwọn ti dúró dè wọn lórí ìta wọn máa bọ̀ wọ́n fẹ́ lọ bọ odò ọwọ́ nìyẹn tí wọ́n bá dé ibì kan láti yà sí ọ̀nà gbìnrín ìgà ọwọ́ ó wà ń bẹ̀ àwọn ará ọ̀dọ̀ wọn wá pàdé wọn láti bẹ̀ pẹ̀lú àwọn ará àbùdó wọn wá lọ rẹ bọ́mọdé ò bá bàtà àrọ́bá bá bá àtàn ojú odò bùdó tómi gbẹ̀yìn ọparun tó gbàjọ parun tó gba búkà àtijọ́ ilẹ̀ ìlú ọ̀dùn ni ní ààlà wa pẹ̀lú àwọn bùdó nìyẹn. àwọn ará àtẹlẹ náà ṣe tí wọ́n lọ́hùn ìtẹ̀lẹ̀mọ̀ṣú ọmọ abẹ́gun jẹbọ màálù dúdú bìnìjọ òun náà máa lọ fi ṣe sàrà àfọdò yẹn ìlú àtùbà ìlú àtùṣẹ àwọn ará àjànà lólóró lọ́dàn pẹ̀lú ẹ̀ náà àwọn ọ̀gá amòwò náà wọ́n ní orò tiwọn náà táwọn náà ń ṣe ṣùgbọ́n nípa eégún àwọn ará àṣàgá àwọn ló léégún àwọn ọ̀gá amòwò mùmínì ní gbogbo wọn. ìdí ẹ̀yẹ nìkan ọ̀dẹ̀ bẹ́ẹ̀ nìkan jà bí mo bá rí bákan àwọn báàlú lẹ́yìn kókó dìde ẹ wá jókòó wọn á ní pé kó má sọ̀rọ̀ sọ́ba ó dìgbà tó máa tún tà wá sóko ẹrú ẹlẹ́ẹ̀kẹta. damages tẹ̀ sí cause táwọn baba ńlá wa tẹ̀ ẹ̀kọ́ dédé wọnú ìlú nítorí pé ẹ fẹ́ lọ jẹ̀lú tẹ̀ ẹ lọ fi ipá gbowó láti lọ sọ̀bí àwọn èèyàn ẹ kó àwọn èèyàn kan lọ tà wọ́n sóko ẹrú ní Badagry ẹ̀ mọ èèyàn tó èyí tó kú sókun ẹ lọ sí gbogbo èmi ní West Coast ní gbogbo Sierra-Leone bẹ́ẹ̀ bá ń rí Adébáyọ̀ ẹ máa rí Adékànbí ẹ máa rí Títí ẹ máa rí Ọjọ́lá ẹ máa rí oríṣiríṣi orúkọ Yorùbá. ẹ̀yin bàbá wọ ọba yìí náà pẹ̀lú ẹ̀yin olóyè bí Ààrẹ Ọ̀nà Kakanfò èkìní kan ẹ̀yin ológun lẹ kó àwọn èèyàn yìí sínú wàhálà ìhun tẹ́ ẹ ṣe kọjá òun lẹ ti tún gbé dání yìí ẹ wá ní pé kó má sọ̀rọ̀ ẹ̀yin wá àwa wá ń sọ̀rọ̀ ń bí báwa fẹ́ gbalẹ̀ Oòduà bàbá Hussein pẹ̀lú ọ̀jọ̀gbọ́n Victor ẹ máa yí wa tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ ní ìrànlọ́wọ́ tẹ́ ẹ fẹ́ ṣe fún wa ẹ fi wálé ẹ lọ ṣòṣèlú bàbá Hussein tẹ́yìn náà bá ní gbígbálẹ̀ jẹ́ ohun tí ìyá onítìrí bá ń ṣe ẹ máa káńtẹ̀ kíní kan lẹ̀ mọ̀ ẹ jáwọ́ nídìí àpọ̀n tí ó yọ nítorí alágbẹ̀yìnbẹ̀bọ̀jẹ́ lẹ́yìn ọmọ Oòduà ìwọ̀nba nǹkan tẹ́ fẹ́ jẹ́ lẹ́wọ́ pangolo tẹ́ ń gbé káàkiri ọba àràmútò ní 40 million kó ra ní 100 million jọ́ tó bá ti gbé kó mẹ́jọ yẹn ló ti disvalue pangolo ní
ilé tá a kọ́ yẹ̀pẹ̀, ilé tó máa gbé gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ tó máa gbé ẹ lọ jù sínú kòtò níwájú ilé ẹ tọ́lọ́ bá tẹ̀sí jẹ́ òjẹ́ rí iwájú ilé ẹ tó já àwọn ajínigbé ìjìyàn gbé. Olómi lọ sóko ejò ń gbé mi ọ̀dẹ̀ ní rókú ẹ̀. Àwọn afẹ́yàn bowó, àwọn afẹ́yàn bòṣà, wọ́n ń jí olómi ìgbé tó hàn ní lórí hàn ní rídìí ẹnìkan ọ̀dẹ̀ ní rí sàárì ẹ̀. Ọ̀nà kì í rájẹ kú orò. Ṣé èèyàn kọ́ làwọn yẹn? Ẹ máa dulé, ẹ máa du oko, ẹ máa dulẹ̀, ẹ máa ṣe kíbiri ìyáwó mọ́tòmọ́tò, gbogbo tẹ́ ẹ máa filẹ̀ asán nínú asán, òfò nínú òfò, ìmúlẹ̀ mọ́fò. Ìdí èyí bàbá wo Hussein tó jẹ́ chairman fún gbogbo àwọn mẹ́díà tẹ́ ẹ pera yín bẹ́ẹ̀. Ẹ lọ ṣe ti yẹn inú ẹ lọ lọ́bì. Tẹ́ bá fẹ́ lọ́bì lọ́dọ̀ Amẹ́ríkà ẹ lọ lọ́bì lọ́dọ̀ Amẹ́ríkà. Ẹ má jẹ́ ìtàwọn èèyàn kan ń ṣe, ẹ̀yin ẹ má sabotage fọ́ọ̀tì àwọn èèyàn. Ẹ jókòó sínú ilé, gbogbo ohun tí yọ onítìrí ń ṣe òun lè fẹ́ mọ̀. Ìyẹn dẹ̀ mọ iṣẹ́ tẹ̀yìn olóṣèlú ń ṣe nítorí ọkọ ẹ̀ kì í ṣe olóṣèlú. Bàbá Abíọ́lá kì í ṣe olóṣèlú, businessman ni, ṣùgbọ́n obìnrin yẹn mọ nǹkan tó ń jẹ́ olóṣèlú. Ìyẹn náà ṣe fìdí abájọ fún ẹ̀yin èèyàn nítorí ẹ máa sabotage fọ́ọ̀tì obìnrin yẹn. Bọ́ ẹ ṣàfẹ́ ẹ fẹ́ mọ ohun tó ń dún nínú ìgò ká ẹ lè gbé lọ fún àwọn olóṣèlú, ẹ fìyà yìí lọ́rùn sílẹ̀. Bẹ́ẹ̀ yẹn bá di ire arúre o, ọjọ́ kan lẹ̀mí ló máa mí lọ sókè tí ò ní padà wá sílẹ̀ mọ́. Ẹni tó bá rí ibi tó kù ti kú, ẹ̀rọ Ọlọ́run á bàyàn, olómi á bì, olómi á pọ̀ ẹ̀jẹ̀, olómi á ya ìgbẹ́ gbígbóná. Kí lẹ wá ń gbélé ayé tẹ́ wá dílé ayé kàkàkàkà fún. Àwọn ń sọ̀rọ̀ pé ká lè ní Yorùbá nation ní orúkọ àwọn ọmọ Oòduà general. Ẹ̀yin sáré pé ká ẹ ṣá lè kó wọn pẹ̀lú àwọn apààyàn yìí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìkan ò lè lé wọn lọ. Ṣùgbọ́n òfin tí a bá gbórílẹ̀-èdè wo òfin tí a bá ṣe tó bá mọ́ wọn lára àjọ jókòó. Ó dá mi lójú ọjọ́ tá a bá declare nation wa, àwọn òyìnbó yìí wọ́n máa wá bá wa fúnra wọn, wọ́n máa ṣe negotiation pẹ̀lú wa. Ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá jáwọ́ nú àpọ̀ntí Ọ̀yọ́. Èèyàn bá ní 50 company, kí lè re gbogbo company tó kó jọ, ìwọ tó sì kó nǹkan yẹn jọ, ìwọ ló ní ọjọ́ tó o bá ti sí mbẹ̀ mọ́ gbogbo nǹkan yẹn ò jẹ́ tẹnì kankan mọ́, ó ti fún yẹlẹyẹlẹ. Kí ni èèyàn ronú? Ìrònú ọjọ́ kejì wo lẹ́ ń ronú fún? Tẹ́ ẹ̀ dẹ̀ ronú torí pé ohun tẹ́ ẹ bá ṣe sílẹ̀ lẹ́ni òun lọ́mọ máa bá. Ẹnìkan ló ti wà lórí ìpòdó ọba, ẹnìkan ló ti wà lórí ìpòdó baálẹ̀ kó tó di pé ẹ débẹ̀ o. Táwọn yẹn ò bá gbẹ́sẹ̀, ẹ̀yin ò mà ní débẹ̀. Ẹ rántí pé gbogbo ibi táwọn bàbá wa lọ lẹ́yìn náà ṣe ń padà lọ. Ọ̀jọ̀gbọ́n Victor Taiwo pẹ̀lú bàbá Hussein, ẹ má gbé òṣèlú wá sínú ọ̀rọ̀ Oòduà nation. Ẹ ṣe títí yẹn ẹja àríṣẹ́ tẹ́ fẹ́ ṣe. Ẹ má tójú bọ́ sẹ́ yẹ onítìrí. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń rí wọn ní nǹkan kan tó fẹ́ ọ̀fà wa. Gbogbo ọ̀nà tẹ́ ń dá, gbogbo ète tẹ́ ń dá láti lè jẹ́ pé ká ẹ lè kọ̀ndẹ́ẹ̀mù òmìnira 2023 àbí 22. Pé ká ẹ bá lè fagilé, Ọlọ́run ní fún yín ṣe. Gbogbo ẹ̀ lẹ́ngbàwájú lẹ́ngbẹ̀yìn. Ṣé bàbá wa Akíntóyè bọ́ síta, bàbá wa kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀. Bàbá mọ̀rú èèyàn tẹ́ ya. Mo rí ẹ̀yà àfin Mọ́bálálé. Bàbá wa Akíntóyè ó mọ̀rú èèyàn tẹ́ ẹ̀yà. Bàbá Adéníran ó mọ̀rú èèyàn tẹ́ ẹ̀yà. Ẹ wá mọ̀ pé ògbóǹtarìgì olóṣèlú ní Chief Sunday Adéyẹmọ Ìgbòho. Gbogbo yíkìyíkì ọgbọ́n àmọ̀ràn kọ́ ẹ̀rọ yìí tẹ̀tún ẹ máa lọ gbé láti sabotage gbogbo ẹ́fọ́ọ̀tì Sunday Ìgbòho. Ó pòfo lé, wọ́n gbé bílíọ̀nù lọ́ba kò gbà. Ẹ̀yin òpònú, ọ̀pọ̀ wò òpònú ni. Nígbà tó lè fi gbé bílíọ̀nù lọ́ba Chief Sunday Ìgbòho.
táwọn afi àwọn tó fi presidential jet àwọn afi gbé padà lọ nù Nàìjíríà tó kọ pé ṣe ìran wulẹ̀ ó tẹ́fẹ́ ta tó kọ̀ tí ò gbowó tẹ̀yìn òpin ọmọ fún 100 million ra ká ẹyọ kan ṣo kò ra Ferrari kò ra Lamborghini kò ra limousine tó o bá fẹ́ kọ́lé tó jẹ́ ilé tó dọ́ṣọ̀ 100 million kọ́ níbi tí wọ́n ti mú gbogbo nǹkan tó bá jẹ́ gbogbo mineral resources wa bàbá Ọbásanjọ́ dáwọ́ bò ó gbé fún Dangote wọ́n tún gbé lẹ́kọ̀ọ́ wọ́n gbé fún Dangote sìmẹ́ǹtì a ní ewé koro sìmẹ́ǹtì tẹ́lẹ̀ rí wọ́n paná gbogbo ẹ̀ flour mill wọ́n paná ẹ̀ gbogbo nǹkan tó jẹ́ nǹkan Yorùbá wọ́n pa gbogbo ẹ̀ jẹ́ àwa ní ká lọ adika gborílẹ̀-èdè tiwa ká gba Yorùbá nation ẹ̀yin wá ń bínú olómi fún apájánu nínú yín olómi fẹ́ lè larí mọ́lẹ̀ olómi fẹ́ lè gbórí múlugi ẹ̀yin tó ẹ pé kò sí kankan náà èèyàn bá tẹ́ tó bẹ̀ tó lè dájáde kó dá wa mọ́tò kó ní lọ́nsìn kó gbé mọ́tò ẹ̀ kó wá ní o fẹ́ kó láti inú ìlú Èkó kó o fẹ́ lọ sí Ifẹ̀ tó o bá kó ọlọ́pàá tó o pẹ́ tọ́ra ìdání o ò lè dá lọ ọba yín ò lè lọ ó ṣeéṣe kó lọ kó má bọ̀ ọ́n jí gbé ṣáà ti polúgbò ṣolúgbọ́nà padà àbí kí lórúkọ ọba yẹn wọ́n yìnbọn fún bàbá yẹn àbọ̀ yìnbọn fún ọba tó lórúkọ ni. ìdí èyí mo fi àkókò yìí bẹ̀ yín ẹ̀yin tẹ́ ń pètèpèrò láti bá òmìnira ayé 2000 kant jẹ́ tí bàbá wa ṣe Sunday Adéyẹmọ ò condemn tí bàbá wa Akíntóyè ò condemn Simbi Atumoriye, thank you very much. Motorayo. Tí bàbá wa Akíntóyè tí ò condemn ẹ̀. Tí bàbá Adéníran ò condemn ẹ̀. Tó wá jẹ́ pé ilẹ̀ wa ń bọ́ sórí kìíní láti condemn òmìnira kan. Ṣé bàbá ní ohun tí Chief Modúpẹ́ Onítìrí tó ń ṣe ṣó ló ń bí àwọn nú ni abẹ́ ò lè jókòó sínú London bí kẹ́ jókòó sínú lẹ́yìn lọ sí House of Commons kẹ́ lọ lọ́bì ń bẹ̀. A gbọ́ pé Turkey lẹ lọ kẹ́ lọ lọ́bì ń bẹ̀. A gbọ́ pé lọ sí North Korea. A gbọ́ pé kó ń bẹ̀. Ẹgbẹ́ Amẹ́ríkà lọ lọ́bì ń bẹ̀. Ẹ wá jókòó sórí torí pé ẹ ti ní tape ọ̀pọ̀ ti ní rédíò bọ́pọ̀ bá ti gbé fóònù tó ti hàn gẹ̀ ó ti di oníkíní. Ẹ wá fẹ́ da gbogbo iṣẹ́ tí ìyá yẹn gbogbo bó ṣe ní tí màmá yẹn ń gbìyànjú. Tí ìyá yẹn ń gbìyànjú a máa ní passport wa a máa di àwọn àni ó fẹ́ kó gun wọ̀lú kókó gun wọ̀lú gbogbo òlú tí ò bá jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀ kì í tòrò kí ni àǹfààní tó mú àwọn èèyàn lẹ́rú tẹ́bi ń pa wọ́n ìyàwó ń lọ dúkó ọkọ wà nulẹ̀ ọmọ ò lọ léèwé inú ìlú tó ní epo tó ní gold tó ní bitumen tó ní cement àwọn aṣọ strike ọmọ mi wà nínú wọn ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ẹ̀ wọ́n kó owó ẹnìkan wọ́n lọ bọ́jẹ̀tì wọ́n lọ ra káà wọ́n lọ ra mọ́tò 1.4 billion ẹ̀ lọ fún wọn ní Niger ẹ̀ wá ní àjọ ń ṣèlú àwa ń sọ̀rọ̀ lórí òde Oòduà ẹ̀yin kan tó máa ń lò ṣèlú èmi ò ń ṣépè fún yàn ṣùgbọ́n ẹ lọ ṣọ́ra yín ẹ ṣe títí yín ẹ fi yọ Onítìrí lọ́rùn sílẹ̀ bí òun ṣe ń dààmú tó ń dààmú ẹ̀yin náà ẹ ṣe bẹ́ẹ̀ ẹ má wo ohun tó ń ṣe kò tójú bọ ohun tẹ́ ń ṣe ẹ má wo nǹkan tó ń ṣe ó ṣe lè jẹ́ gbogbo nǹkan kẹ́sà ti lè wà relevant. à ń sọ̀rọ̀ ìyá Onítìrí ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ security ṣé kò yé ìyá yẹn ni ńgbà tó ń mọ́kọ̀ ẹ̀ tó wáyé pé ọkọ̀ ẹ̀ ti ó gbáradì pẹ̀lú ọ̀rọ̀ security mẹ́rin máa mú ni. à ń sọ̀rọ̀ orílẹ̀-èdè wa àwọn kan sọ̀rọ̀ pé àwọn máa lọ dáko èyí tẹ́ ẹ dá tẹ́lẹ̀ tẹ́ ní gọ́fúnà nílùú ọ̀n ń lọ pa àwọn èèyàn nínú fáàmù wọn wọ́n sọ̀rọ̀ security ṣé o ní security tó ń wí ṣé wọ́n fẹ́ lọ jagun ni. ṣèbí ká lè protect ara wa ni òun náà ń fi mọ́tò náà rù wọ́n wá tẹ́ ẹ̀ bá rántí nínú Ògùn state wa ní Abẹ́òkúta òun náà ti mú ọ̀gá kan nínú àwọn Boko Haram ṣé wọ́n lè mọ̀ pé òun ló lọ ṣe àwọn kan dẹ̀ ti ń pariwo lórí nẹ́ẹ̀tì yìí pé ẹ má gbà wọ́n sílé o nǹkan báyìí báyìí ni o ẹ̀yin tẹ́ ń lọ gbà àwọn èèyàn pé kọ́ máa bá yín ṣọ́lé àwọn ló máa ṣekú pa yín ṣé kò jẹ́ ìyàlẹ́nu fún yín
kọ́ lè mú ọ̀kan nínú ọ̀gá àwọn Boko Haram ní Abẹ́òkúta ta ló mọ̀ òun ló jẹ́ wọ́n bá gbé wọn lọ́kadà ibi táwọn Yorùbá máa ti gba 200 naira àwọn lè gba 150 wọ́n fi ń mọ̀nà ní ọmọ gbogbo nǹkan tó ń ṣe gbogbo ọ̀nà níbọn oníbọn èèyàn kan sọ́jà lè control èèyàn 100 nítorí èèyàn 100 tẹ́ bá line up tẹ́nìkan bá ṣe lọ́dọ̀ tó bá pa ẹnìkan gbà gbogbo ẹ̀yìn tó kọ̀ ẹ̀ máa sit tight ni. ìyá yẹn wá ń pariwo wá ń sọ̀rọ̀ security ẹni ẹ̀ fẹ́ lọ dáko ẹni ẹ̀ fẹ́ lọ ṣe kíní kan ẹ fẹ́ ṣe kíní kan ẹ ṣe jẹ́ oníwọ̀ràwọ̀rà ẹ ṣe jẹ́ èèyàn tí ò tẹ̀ ní èrò tẹ̀síwájú ó ṣe jẹ́ gbogbo nǹkan tí èèyàn bá ti ń ṣe tí ò bá ti tọ̀dọ̀ ẹ̀yin wá ẹ máa fẹ́ bí inú lẹ̀ ẹ̀mí tó wà lára yín ló wà lára gbogbo ọmọ ìdá ádámọ̀ àwọn èèyàn wà lójú orin ọ̀n sùn sójú orin nínú ẹ̀fọn ọ̀n sùn nínú oòrùn ọ̀n sùn nínú ẹ̀fọn ẹ̀yin òrónú ẹ̀ a ní ká gba òdu àníṣàn ká ní ilẹ̀ wa òyìnbó tó ṣe wà lẹ́yìn wọn lẹ́ni àwọn ará tó wà lẹ́yìn wọn tó ń sponsor wọn ẹ lérò pé kò yé wọn ni. ọmọ àwọn náà ló máa pẹ̀dà tá a bá declare nation àwọn ló máa ṣe negotiation pẹ̀lú àwa Yorùbá ìyẹn ò ní ká má bá wọn ṣe àwọn pẹ̀lú wọn lọ́jọ́ wọn ṣe ṣùgbọ́n wọn ìwọ Gàmbàrí tó bá ń gbé nílẹ̀ Yorùbá wàá tẹ̀lé òfin má lọ fẹ́ràn kó jẹ́ kó ìwé táwọn èèyàn lọ kà ń bẹ̀ náà ni wọ́n náà máa kà ṣèbí inú ìlú òyìnbó làwọn ń bí ṣèbí ń gbà tá a tẹ̀ lófin wọn láàfin ní ìṣòro kankan tẹ́ ẹ bá ti lọ ṣe nǹkan tí ò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ lérò pé òyìnbó ò rí yín ọ̀n rí yín bóòrìn láago 2 lóru bóòrìn láago 11 lóru bóòrìn láago 3 òru kò wá rí bọ́ọ̀sì tàbí kó rí train wọ́n jẹ́ kí security CCTV ó jálé ó jẹ́ kó iná wà lọ́tún lé wà lọ́sì láti ọdún táwa ti ń pariwo NEPA ACN láti kọ́ ń pariwo mo kú bá wọn ná nínú kọ́bà alójú nínú sílẹ̀ kọ́bọ̀ 12 òun ní 10 kọ́bọ̀ tẹ́lẹ̀ rí 1 shillings 10 shillings mo bá wọn ná nínú ẹ̀ ìdí èkìlẹ̀ nìkan máa sọ ṣé láti ọdídí ọjọ́ yẹn káṣí tó máa pariwo NEPA ń sìn yín níbi tọ́pọ̀ àwọn kan ti sún wọ́n dẹ̀ ń sabotage ifun àwọn ará wọn lọ́hùn wọ́n tún mọ àwọn elisa kasi nítorí pé àwọn yẹn ń plan àwọn yẹn ti rí pé àwọn tí ò tẹ́ àwọn ló wá gba gbogbo nǹkan lọ́wọ́ àwọn wọ́n di ìdí mú máa yan lọ tì mọ́lé ni ṣùgbọ́n gbogbo orí ohun tẹ́ ẹ sì jókòó sí láwọn ará òkè ọ̀yà yìí ó sì máa búrẹ́ká láàrin èèyàn yín lọ́hùn ìdí èyí mo fi àkókò irú ẹ̀yin bàbá wa yìí tẹ́ ní ẹ̀ ń bọ́ sórí igbá tẹ́ ń bọ́ sórí àwo tẹ́ wá ń sọ̀rọ̀ lórí pé ẹnì kan òfin kankan mọ̀ yìí ẹ̀kìnní kan tẹ́ wá ẹ̀ ń lọ gbọ́ olóṣèlú ẹ̀ mọ̀ pàrọ̀ náà ṣòṣèlú ni ọ̀dọ́ wọ́ọ̀dù ti wa bàbá Bọ́lá Tinubu ẹ̀yọ̀ kan ṣòyí Sàrùmí ló lè gbé wá sí wọ́ọ̀dù tàwa Lágége lóye wọlé náà bàbá Bọ́lá Tinubu tí gbogbo yín tẹ́ ń tẹ̀lé yìí pé fẹ́ sẹ́nitọ̀ tí bàbá yìí máa kọjẹ bàbá Sàrùmí CP Dàpọ̀ Sàrùmí òun ló lọ gbé Bọ́lá Tinubu wá sí wọ́ọ̀dù wa sí senatorial district wa ní Coca Street níbi Múlẹ́rọ́ níwájú ilé àdọ́là lẹ́ máa gbà iwájú ilé ẹ̀ máa wo pẹ̀tẹ́sì yẹn lẹ́yìn lọ́hùn ní Coca Street ibẹ̀ ní ṣọ́ọ̀ṣì òde wà tẹ́lẹ̀ rí ó fi kan yọ sí Ọmọ́tóyè níbi street yẹn yọ sínú Olúfúnláyọ̀ ká tó dé sẹ̀lẹ̀ ayé àtijọ́ ní ká tó dé orílẹ̀ ibẹ̀ náà ló gbalẹ̀ sí fún bàbá Bọ́lá Tinubu náà àjọ ṣe èmi náà mo bá wọn ṣe pátì mo ṣe CNC mo ṣe kọ̀ọ̀kan kí ló wà ń bẹ̀. ẹ máa lo òṣèlú lórí planẹ̀tì yìí ọ̀rọ̀ ojú ajú gbogbo ẹnìbọ̀dì lọ tó o bá ti lè contribute sí yọwọ́ ẹ̀ kó o lè gbẹ́nu ẹ̀ dákẹ́ bọ́lá tí wọ́n bí ẹnìkan lulẹ̀ lẹ́ni tó ń ṣe dáadáa ẹ lọ sọ ara yín ẹ̀yin bàbá yìí àgbàlagbà níyìn ẹ fira yín sípò ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ pé gbogbo ẹ wá sí ìlú òyìnbó kẹ́ra wo nǹkan tó ń lọ bẹ̀ ṣèbí inú ìlú òyìnbó lẹ̀ wá ẹ lè yá ọmọràn ṣìkà ọmọ máa rí àwọn kan ní kinní kan ọ̀n bú ọba ọ̀n bú joyè ọ̀n ṣe kinní kan èmi ọ̀rọ̀ Chief Gani Adams ọ̀rọ̀ tí wọn jẹ́ nǹkan kan lójú mi nítorí pé ọwọ́ ọ̀gbẹ́ni yẹn tá ẹ̀tẹ́ máa bu bó bá wí nǹkan kan sí òun náà máa lọ palẹ̀ mọ́ òun ló dẹ̀ mọ orú agreement tó sign kó tó di pọ́n fílẹ̀ ní jẹ́ẹ̀lì nígbà tó kọ́ mu lákọ̀ọ́kọ́ ó lè hàn sí òun kó má hàn sí gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní lẹ́yìn tẹ́ ń pera yín ní kankan tí ò bá bọ́ síta yẹn ò ní pé ká bu ìyẹn ò dẹ̀ ní pé ká di tẹ̀lú nítorí ọjọ́ tá a ti ń ṣe campaign wa gbọ́kọ́ mọ́ OPC kan ló lọ bá wọn jà ó dẹ̀ ní gbogbo ibi tí Yorùbá bá ń lọ lòun lọ
èyí tó wí yẹn kò tí ì jẹ̀bi. ìkọ̀kọ́nù wọn tó bá lè bọ́ síta kó náà kì í sọmọ Yorùbá kó bọ́ síta kó ẹrù ẹ̀ kó gbàgbé ẹ̀ lọ́lọ́run náà. bí bàbá Ọbásanjọ́ bá ń tà wá tí bàbá Ọbásanjọ́ mú gbogbo nǹkan tó mú tó bàjẹ́ òun nìyẹn bàbá yẹn ni Ọlọ́run nìyẹn Ọlọ́run á gbé gbẹ̀mẹ̀kúnnù lọ́jọ́ kan. Ọlọ́run á gbé gbẹ̀mẹ̀kúnnù ṣùgbọ́n ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè ẹ̀yin baálẹ̀ ẹ̀yin èèyàn pàtàkì ẹ̀yin oníṣòwò ẹni tó rí jẹ ẹni tí ò rí jẹ ẹni tó rí mu ẹni tí ò rí mu tó jẹ́ pé àwọn eléyìí náà ló contribute sínú aburú láti fi ìyà jẹ gbogbo wa tẹ́yìn wá ń pọ́n wọn léèyàn tẹ́yìn ń gbé wọn gẹ̀gẹ̀ adíkẹ́ gba ilé Oòduà ó tẹ̀ tì mí lójú ká máa gbọ́ pé ọba kan ló máa sọ pé nǹkan kan kí ló fẹ́ dà èèyàn bíi tiẹ̀ ni wá inú ilé ńgbà tí ipò ọba sílẹ̀ náà mú wọ̀ Sóbò mo rí Ọlámilékan thank you very much mi ò tí ì rí Matthew lé ní kò mọ̀ pé mo wà lórí program mi. èèyàn bíi títí wa ní ẹ́ nínú ilé ẹbí náà máa ti ná iye ẹbí báyìí lọ́kàn ọ̀hún sẹ̀lẹ́tì wọn àwọn ẹbí àjòkò ọ̀hún ṣèpàdé ṣé wọ́n ló fẹ́ lọ ẹni báyìí la fẹ́ fi sílẹ̀ ọ̀hún jọ ṣe àpérò lẹ́yìn tó bá parí àpérò tán ọ̀hún wá mẹ́niyẹn lọ ó wá dé ọ̀dọ̀ àwọn afọbajẹ nílùú bóyá kan lájànà ìkan lọ́sì ìkan ní kinní kan ọ̀hún wá jókòó ọ̀hún wá mú orúkọ yẹn náà ṣe máa gbé orúkọ yẹn lọ sí council lọ sí ìlú fún state tí wọ́n bá ti ratify ẹ̀ lọ́hùn ó dọba nìyẹn ṣé ó jù wá lọ tẹ́lẹ̀ ni àbí kìí ṣe èèyàn bíi tiwa kọ́ náà nìyí bọ̀ ń torí pé ẹ ti wà lórí ipò orí ipò tẹ́ ẹ dẹ̀ wáyé náà lẹ́tún sabotage èèyàn láti tún kó gbogbo ọmọ mẹ̀kúnnù sẹ́rù yìí. àwọn onígbà yẹn ọ̀rọ̀ security òun ló ṣe pàtàkì gbogbo ìwọ tó kọ́lé ìwọ ọkọ ẹ nílé ẹ̀gbọ́n ẹ kọ́lé bàbá ẹ fi lélẹ̀ fún ẹ ọ ń sọ̀rọ̀ Oòduà ó dẹ̀ ní kí wọ́n kọ́ àwọn èèyàn wá gìrìgìrìgìrì wọ́n ṣe mú wọn náà rí ìbọn lọ́wọ́ wọn tó bá ṣẹlẹ̀ ilé yẹn lè má jẹ́ tiẹ̀ lọ́la wọ́n bá lè jí èèyàn kan gbé nú yín ó lè jẹ́ gbogbo ilé tó níyẹn ó lè jọ máa tà á tí ilé yẹn ò tún ní jẹ́ tẹ̀ nìyẹn kó tó lè pa nìyẹn ẹ jẹ́ kó jókòó sáyé wọn káwa náà wà lórí òfin wa kí gbogbo akájọ ṣe ilé ayé káwa jókòó gbogbo wọn ni mo fi ń sọ̀yà ìfún àwọn Abẹ́òkúta pẹ̀lú Lagos State tó dá dúró Lagos State tó dá dúró ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan bá wà ìbáàjá gbèrò ní ìbáàjá wọn onítíátà ló bọ́ síta ló ń fẹnu ẹ̀gàn kan ó lè Oòduà ó lè lówó kó lówó máa padà dolóṣì ni tẹ̀sí tó yẹ pé bá rọ ẹ lọ́rùn tí iná tán bá tiẹ̀ jẹ́ ìwọ náà wà á ti ní studio wà á ti nígbà wà á ti láwo ọ̀pọ̀ ní ló lọ bẹ̀bẹ̀ báre òyàgùn máa ṣe máa lọ tọrọ ṣe máa bọ́ sórí kí náà máa tọrọ owó fún ni ìlú yẹn kọ́ ló sọ é dìdàkudà tó bá ti á di pé bẹ́ẹ̀ ní Camry kan àwọn èèyàn ń pọ́n yín gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ lórí èdè tẹ́ fi jẹ́ èèyàn àwa ní káwa jẹ́ èèyàn lórí ẹ̀ àní ká ní ìlú Olúwa ká ní ilẹ̀ òmìnira tí ilẹ̀ Yorùbá ẹ̀yin ẹ̀ wá ń ga pásí wa ẹ̀ wá ń sọ̀sọ̀kúsọ ìkan bọ́ síta ó bọ́ síta òun lẹ́nu ẹ̀ ń gbọ̀rọ̀ nínú gbogbo wọn òun nìkan ló bọ́ síta ló ń pariwo ẹ ti rí pé tí Barrett ni kò ní nǹkan kan àgbá òfìfo ni ọ̀pọ̀lọpọ̀ màmá Bọ́lá Tinubu ló ṣe kínní kan tó bá jẹ́ pé iṣẹ́ tó ń ṣe yẹn gbé ẹ́ wàá gbé pálí ẹ̀ tó o bá lè gba ìwòsàn ẹ̀ bẹ́ẹ̀ wàá máa lọ sókè òkun ni ò ní jókòó sí Nàìjíríà kò ní ṣe òṣèlú jẹ́ ìyàwó bàbá Bọ́lá Tinubu ló ṣe máa fún ẹ lówó wàá mọ̀ pé ó yẹ kó dáwọ́ bojú kó ké ìlú tó wà ẹni tó ń sọ̀rọ̀ ẹ ti lé lọ́mọ 40 ọdún tí o bá ti tọ́ 50 ọdún tó o lè tọ́ka sí kankan o ṣàìsàn o ní investment kankan lọ́jọ́ tẹ́ ti ń ṣe tíátà yìí ìwọ náà ló sì ń bọ́ síta ló fẹ́ máa. ó pẹ́ kó tó bọ́ba ọba tí o bá ti gbọ́ràn ọba tó bá fẹ́ tún wẹ́ kó àwọn èèyàn lọ sí oko ẹrú tó rí nǹkan tó yẹ pé kó sọ tí ò sọ ó pẹ́ kó tó kí ló fẹ́ ṣe. àwa nítorí pé ká gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ kó tó máa fi kárẹ́ wa nú. àbọ̀rọ̀ tó fọmọlúwàbí èyí tá a sọ lẹ́nu ẹnikẹ́ni tó bá nígbà wo mo ṣe sọ kó níyẹn kó challenge mi màá dá lóhùn bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ bú mi kó bú mi
ṣùgbọ́n níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ pàtàkì ẹ̀ nílẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ bí tí wọ́n bá ti ń parọ́ ìbẹ̀rẹ̀ tí máa rí wọn tí wọ́n bá ti ń ṣépè fúnra wọn tó ń lọ bá àwọn èèyàn kan tó ń lọ sọ̀sọ́kùsọ ẹ máa rí wọn máa kúrin ibẹ̀ àwọn òun ṣe bẹ́ẹ̀ ń bí ètò bá kàn wá lọ́wọ́ la máa sọ gbogbo èèyàn máa wórì ní tilé tukú ohun tó bẹ̀rẹ̀ láti òsùké ìdímọ̀ òsùké ìyẹ́sí ìjàmbá fèèrù lọ bẹ́ẹ̀ títí dé àtàn ọ̀tà ìgbẹ́sà ni lòsádà ni adìyẹ lẹ́ẹ̀ kíní kan ni adìyẹ ọ̀wẹ̀ ni òdúgbè ni alápòtí ni adóodò lọ bẹ́ẹ̀ títí wọ ìgbésà màlẹ́ ọmọ adégúnjẹ bọ́ lọ bẹ́ẹ̀ yẹn títí tó fi dé àgbára kó lágbára dé ọ̀tọ̀ láti ọ̀tọ̀ lọ dé ìdẹ̀ kíná ti ń pè ibà lọ bẹ́ẹ̀ tó fi dé ìgàndò tó kò ní ìgàndò láti ìgàndò dé ẹ̀gbọ̀n ìṣùtì lọ bẹ́ẹ̀ yẹn tó fi dé ìkọ̀tún káàkiri bẹ́ẹ̀ dé ìgbè láti ìkọ̀tún dé ìgbè lọ bẹ́ẹ̀ dé ìdímù tó fi kó mbẹ tó dé Agége tó dé Mùṣín tó dé Sọlọ tó dé Òṣòdì tó dé Ìkẹjà tó lọ bẹ́ẹ̀ tó fi dé Alágbàdo odolu tí ó dé gbá ó dàwó títí tó fi á dé Alágbàdo ó wá padà sí Ọ̀tà gbọmọdé àfìlèjì àfikún tí yọjú Ọ̀tà àfi kọ̀ǹkọ̀dọ̀ yọjú Kétu ó rà níbẹ̀ ó dáyọ̀bọ̀ ó kò láyọ̀bọ̀ ó gbàbẹ̀ ó dé Òkè Afá láti bẹ̀ gbéra ó di Tèlè láti Ìtèlè ó wá sí Láfẹnwá láti Láfẹnwá ó dé Ọ̀dàn tún bẹ́ẹ̀ lọ títí dé Kandé lọ bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Àwórì ẹ̀yin èèyàn mi ẹ má sùn para ẹ má sùn àsùnpìyè bóyá ọba Àtèlè kábíyèsí ọba Àtèlè kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ bóyá bẹ́ẹ̀ bí ọbẹ̀ tẹ̀ ṣe jọba ní Tèlè ń sìn ẹ lọ fi ọ̀tẹ̀ sílẹ̀ yín ará Àtèlè ẹ jẹ́ kí ìlú Tèlè kó move forward ẹ jẹ́ kí ìlọsíwájú kó débẹ̀ nítorí pé láti inú Ọ̀tà dé Ìtèlè kò sí igbó ẹyọ kan yó ń bẹ̀ máìlì 8 ní Ìtèlè sí Ọ̀tà bẹ́ẹ̀ náà ni ìrìn tó wà ní Ìtèlè sọ́tà bẹ́ẹ̀ náà ni ìrìn Ìtèlè ìrìn Ọ̀tà sí Òsùké dé Ìdímù létí odò ń bẹ̀ títí dẹ́kílà jàwá tá a bá fò lọ́hùn dá Ìmúta ní ọ̀dọ̀ Àbújá ní Ìtágbè ní Àgélété ní Tẹ̀kùn ní lọ bẹ́ẹ̀ Tòtòwú Ìmọ̀ṣe lọ bẹ́ẹ̀ yẹn títí tó fi wọ ilé àwọn ègùn lọ dé ipò kíá lọ́hùn gbogbo wọn ẹ má sùn àsìpéye ẹ dìde Ọlọ́run á wà pẹ̀lẹ́ nìkankan wa àrídùnnú gbogbo wo onídìí ìbànújẹ́ baálẹ̀ Násírù àtúbọ̀tán yín á da iwájú tẹ́ ń wò ní dáadáa ìtẹ̀síwájú àlàáfíà nínú mi ara abayín mo kí ọba Láńlẹ́gẹ́ mo kí ọba ọlọ́dàn ọ̀fọ̀dàn mo kí ọba tuntun tó ṣe jẹ ní Ìtèlè mo kí gbogbo ẹ̀yin kábíyèsí ẹ̀yin orí adé gbogbo ẹ̀yin olóyè ìwọ tó bá fẹ́ ralẹ̀ tó bá nídìí ilẹ̀ tó dáa Honorable Alimi ní Ìgbẹ́sà ilẹ̀ tí ò ní sí wàhálà tí ò ní sí jà ó ń tà ó dẹ̀ ń kọ́lé ọmọ àṣẹ state bẹ́ẹ̀ náà ni Rafiu Baálẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ń ta ilẹ̀ Alwajud bó bá nídìí blọ́ọ̀kù tó yẹ kóró gbogbo wọn ló ní lọ́wọ́ àánú Ọlọ́run á máa bẹ́ẹ̀ kankan gbé ojú rere Ọlọ́run á wò wá Ìyálọ́jà Adéníkẹ́ gbogbo igi tó bá fẹ́ fi pọ́nlé òun náà ń ta ó ń ta igi bó ṣe ń ta tó bá ti kó ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó bá ti kó ní ju Ọ̀tà tó bá kó ní ju Ọ̀tà tó bá ń lọ tó bá ti kó ní ju tó bá ti ń lọ ìdí èyí òun ta igi Ìyálọ́jà gbogbo igi tó fẹ́ fi pọ́nlé ló ń ta Onífádé àánú Ọlọ́run abẹ́ni kankan wa gbé ojúre Ọlọ́run awọ ẹni kankan wa àrídùnnú ẹni kankan wo onídìí ìbànújẹ́ ọ̀nà wo onídìí o wọ́n ní máa là máa yè òun làwọn ń kémọ jẹ́ àfàì là máa là wọ́n ní bí ọjọ́ bá ti là máa là fúnre owó máa là fúnre ọmọ ọ̀nà ẹni kankan á là sí rere wọ́n ní ó sáré pétékété obìnrin yẹn sẹ̀ pétékété wọ́n ní ẹ̀kọ́ kì í jẹ́ràn kàsí rere ló máa rí owó wá fẹ́ni kankan yín ẹni tó ti bímọ kò ní pòfò ọmọ jàǹbá rin jàǹbá ọ̀fà jàǹbá aná jàǹbá yẹpẹ̀ jàǹbá ọ̀bẹ jàǹbá ọ̀bọ̀n téèyàn tèṣù tó sótà jẹ́ tèméré télérè tanìjọ̀nú tòrìṣà kò ní kọlẹ̀ ẹnì kankan yín jàǹbá ògún kò ní ṣẹlẹ̀ sí yín ẹ̀ ní ṣubú dànù ọ̀nà yẹn ń là sí rere ẹ̀ ní sínwé láyé ẹ̀ ní yàwùrì láyé ọmọ aráyé ò ní fẹ́ gbà fún ilé oúnjẹ apá ọ̀tá ilé ìyá bàbá ilé ìyá ò ní kẹ́ni kankan yín
gbogbo ojú tó ń wò mí tó ń bá mi like program yìí àánú ọlọ́run á máa bá yín gbé mo rí ẹ súbò mo rí ẹ gbogbo mo rí ẹ baálẹ̀ Nasiru dáadáa mo rí ẹ Ṣèyí dáadáa Olúwa Ṣèyí pásítọ̀ ọmọ Gàlíù lòsùkè lọ́hùn ẹ̀yọ́ ọmọ bàbólé májá mo rí ẹ àánú ọlọ́run á bá gbogbo yín gbé ojú rere ọlọ́run á wò yín ó tún dìgbà kan náà àrídùnnú wo ní dìbànújẹ́ o thank you very much God bless you ẹ̀wọ̀n ọmọ bẹ́ẹ̀ wà jí arẹwà mo rí ẹ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ àtẹ̀yìn tá a ti rí àtẹ̀yìn tá a rí ẹ bá wa like program ẹ bá wa share ẹ bá wa love ẹ àrídùnnú yóò ní dìbànújẹ́ ó tún dìgbà kan náà ó tún di ọjọ́ Sunday thank you very much bye bye.